ló gba ayé èyí rẹ̀ Jésù wá ó yá ṣòfin àbá rẹ̀ ó yá ṣiṣẹ́ ìhìnrere ó yá wàásù ìjọba kìí lókè lọ́ra ẹ̀rá kan gbajúgbajà ló gbé ẹ̀ kò lúmọ̀ọ́ká nínú òṣèlú nínú ẹ̀sìn ọ̀raràn ni ìhàn Farisí ni ọmọ òfin ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nǹkan tí ọ̀dẹ Farisí àti akẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀jìnlẹ̀ àṣẹ agbẹjọ́rò ọjà kúndé àlejò kan gẹ́gẹ́ bí òṣèrán ẹ̀yà dán Jésù Olúwa ẹ̀yà dán o mọ̀jínú bí ọ ló gbà ké ẹ̀rá burúkú ẹlẹ́ṣẹ̀ ìhàn ní ubi kìlíbi iṣẹ́ rẹ kẹ̀ ládùúgbò rẹ kẹ̀ lágbóolé rẹ gan kàn bá fẹ́ dán o oríṣiríṣi ọ̀nà náà yóò gbà kàn mọ́ lẹ́mú rẹ wọ́n fẹ́ kó bì wọ́n fẹ́ kó sọ ohun kẹ́ẹ̀yẹ kó sọ wọ́n fẹ́ kó ṣìṣe wọ́n fẹ́ dán ìgbàgbọ́ rẹ wọ́n fẹ́ dán o ó náà ń bọ̀ bá Jésù níjọ́ kan o wí olùkọ́ni àwọn kan sẹ́ ga jù nínú kété òfin fẹ́ mọ̀ ọ̀nà bá gbọ́rù bẹ́ẹ̀ yìí nìkẹ́ lítòsí máa wí ìṣẹ̀lẹ̀ náà ti ṣe tí bá kàn fẹ́ máa yẹran ko Jésù Kristi kàn ní fẹ́ kí Jésù kẹ́ a tán lọ́nà Ọlọ́run kẹ́ a tán nílànà Ọlọ́run ọ̀nà wọn á rò bá ṣùgbọ́n a ṣe àṣìṣe ṣùgbọ́n Jésù Kristi arínúròde olùmọ̀ràn kan ní ọmọbìnrin kan yìí mú o ọmọbìnrin kan yìí lọ o òun ní mú wí òun kìí rà ń gbé a ọmọ kọtẹ àdáhàn lóhùn ń rí bèrè lọ́rẹ̀ ń òfin kan gan ṣẹ̀gájú ní kété òfin òfin ìwọlé ga jù kọ́ bá lọ sínú Matthew orí 22 kọ́ bá ká lẹ́ta ẹsẹ̀ 36 wàá rí níbẹ̀ wọ́n béèrè lọ́rẹ̀ kọ́ bá dé ẹsẹ̀ 37 wàá rí pé ó fèsì o wí iṣẹ́ lọ á fẹ́ràn Olúwa Ọlọ́run rẹ pẹ̀lú kété ọkàn rẹ àti kété àyà rẹ èyí gangan òun là kọ́kọ́ nínú òfin ó túmọ̀ sí pé èyí kọ́ ga jù lé èyí ni nínú ẹsẹ̀ 39 ó dẹ̀ mẹ́rùn lé wí èkejì náà ó dàbí tẹrẹ̀ wí wàá fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí tẹ ọ̀rà rẹ wẹ́ẹ̀ fẹ́ kàn ṣebi sí ọ wẹ́ẹ̀ á fẹ́ ṣebi sí ọmọnìkejì Jésù wá o kàn wí lásán ṣùgbọ́n ó mú gbé ayé rẹ̀ ó mú wùwà láti ti òfin ni òfin Ọlọ́run ni òfin òfẹ́ kọ jinlẹ̀ ni òfẹ́ sọ́lọ́run òfẹ́ sọ́mọnìkejì ó mú ṣe àfihàn rẹ̀ ẹ̀ṣẹ̀ aláfẹrunjẹ́ bíi ti hàn akọ̀wé àti hàn Farisí láàrin sọ́gan òwà rẹ̀ ó ṣàfihàn fún àpẹẹrẹ ó gbà kí èṣù fẹ́ dán o wà á rí i pé Jésù fẹ́ràn Olúwa Ọlọ́run ra àbárẹ̀ Olódùmarè pẹ̀lú kété àyà rẹ̀ pẹ̀lú kété ọkàn rẹ̀ àti kété ayé rẹ̀ òun ni mo ṣe mú mórí balẹ̀ kó èṣù láti gba ògùn asán ayé òun ni òfẹ́ kò fẹ́ ojú òfẹ́ kò fẹ́ ẹranra àti ògbéraga ayé òun ní níjẹyọ borí Jésù Kristi Olúwara èso fi kọ ga jù nínú ayé èso wá dí ọmọ jìnlẹ̀ kọ́dẹ̀ yọ̀ yà á ṣe èso lẹ́ẹ̀kọ́ Bíbélì àbí yunifásitì kọ́dẹ̀ yóò sì yìn síbá láti mọ òfin kọ ga jù èso fi ga jù o kọ́ bá òfin mẹ́wẹ̀ẹ̀wá gan mẹ́wẹ̀ẹ̀wá nìkan bá lù ú pọ̀ wàá rí i pé òfẹ́ sí Ọlọ́run àti òfẹ́ sí ọmọnìkejì kọ́ bá dá òfin nì sí méjèèjì wàá rí i pé òun ní dólé lórí kọ́ bá ti fẹ́ràn Ọlọ́run kọ́ fẹ́ràn ọmọnìkejì wẹ́ẹ̀ ìyàṣọṣẹ́ òbí òfin méjì òun gangan òun ní
ìyẹn wòlíì kété ìwé kìí wòlíì kọ àti ìyẹn àpọ́stélì òun ní rọ̀ mọ́ òfin kọ́ ga jù òun náà ni pé kó fẹ́ Ọlọ́run Olódùmarè kó dẹ̀ fẹ́ ọmọ nìkejì gẹ́gẹ́ bí tọ́ra rẹ̀. Òjó lórúkọ mi, ọmọ Àbálá Bíntán ọ̀nìkan gbà lálẹ́ yìí o káríbi dé sílé ìjọba ti Ọlọ́run. Ire o.